Orilabi, you can proceed. You be monkey. Wèrè ni ọ́. Why tíyàwó lé mi ó ṣe mọ́ sọ mi pé kí n mọ́ fọbọ́? You go dey tell me say make I dey wash plate, make I dey do make I dey sweep floor. Káyé pò ti wọ́ wèrè. Ẹ dákun ẹ bá wa pẹ́jọ́ yìí dáadáa, òsì ní bá mi ṣe nú ilé. Torí lè mi ó lu eléyìí pagọ́. I go beat destiny come out for your body. Gbogbo orí burúkú tó ṣe èmi ò ráyè wèrè yìí nórí búkò lára rẹ nísìnyí ó sí èrè. Mrs. Orilabi, you can proceed. Loss. Husband, no be only money your husband go provide. Homework, husband go do. This husband you see is a goat. Small talk I talk yo. Na big beat. He beat me. Something my head no correct again. What? Section 419 of Nigeria Code of Act says marriage that involves violence should also consider divorce. Kí ni dàfọ́? Dàfọ́ nìkan kọ́, ó déwédú sọnù ni. Dàfọ́ sì kọ́ dàfọ́rọ́ sí ni. Ṣé ẹ wọ wèrè? Ẹ dúró náà oògùn tẹ́ ẹ mọ́ ń lò lọ́sọ̀ọ̀sán ẹ ló tè ní ni. Ẹ tún lùsù rẹ̀ bóyá nǹkan tó yẹ kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ òsì tó yẹ kẹ́ ẹ mọ́ jábọ́ láì rẹ́ ni eyín nù. Dàfọ́ sì kọ́. Àwọn ò lè dára wa o. Gbogbo orí bútẹ́ ń ṣe yìí, òsì lẹ́ ń ṣe. Ibi wọn ló fà á, ìwọ ló gbẹ́jọ́ wá sí kọ́ọ̀sì. Tó bá gbẹ́jọ́ wá sí kọ́ọ̀sì ni báwọn ṣe máa ní ká mọ̀ dàfọ́. Torí ọlọ́ àbátú láṣẹ ewúrẹ́ níbi tá a dé dúró yìí. Gbogbo ọlá máa jẹ breakfast. Ìṣọ́kì. Àdàfọ́ bá ṣe wà yìí. Àdà kankan. Ìwọ náà ló fà á, ìwọ ló fà á. Nígbà tó mọ ẹjọ́ tó gbé wá sílé kóòtù. Mi ò mọ̀ pé orí ibú ẹjọ́ ni ó dáa. Ó ṣe mọ̀. Kábàámọ̀ bẹ́ẹ̀ ni àní gbẹ́jọ́ wá bá. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́. Mo ti sọ̀dà sí ká káńsù ẹjọ́ kúrò kóòtù. We have cancelled. Àwọn onídìí àti gbàwé o. Lọ́ọ̀yà àbíkílẹ̀ ń jẹ́ tẹ́ kó àmì tẹ́ kó sórí náà bí èlùbọ́lá fún yìí. Sẹ́rí àwọn láti pẹ́jọ́ kúrò ń kọ́ sùn. Àdájọ́ mọ́. I'm on this case already. Domestic violence is illegal, so you must divorce. Ẹja wìrì ni. Ẹ fẹ́ sí èrè mọ́ tilẹ̀ ni. Orí yín burú ni. Ẹ wẹ́wẹ́ o, ọmọ ológun làwa ò tá a bá kó ìfọ́tí fún yín. Ẹ nà yín lọ́ọ̀gùn. Wọ́n ti mọ rí yìí. Torí ẹ̀ ni mo ṣe dira wa. Má dira o. Ló bẹ́ẹ̀ ná. Má dira. Ọmọdé iná mọ̀gùn, ó ń pè paracetamol. Kò sí bí babaláwo ń ṣe fẹ́ lógùn tó, kò lè lógùn tó chemist. Bí aláǹgbá yín bá ṣe press up fógún ọdún, kò lè tóbi tó crocodile. Ẹ wo kẹ̀kẹ́ wọlé, èyí lẹ ráyè mọ́. Àtúwẹ̀ ìjọ̀gbìn tẹ̀lé. I love you. Èkúté ilé tí ń ta ti wèrè tó ti fọbọ́ ń tán. Fọ́tọ́ fọ́ kíákíá yá wèrè tó bá ti pọn mi sí dúrọ́ọ̀mù. Why do you brought me to this Nigeria? Ní dàkúrọ̀. What is my sin? Kí ni ẹ̀ṣẹ̀ mi tó fi dá mi sí Nàìjíríà yìí?